ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fi òfin de bí wọ́n ṣe ń ṣe eré orí ìtàgé eléyìí tó ń ṣàfihàn bí wọ́n ṣe ń ṣògùn owó àti bí wọ́n ṣe ń mu sìgá àti igbó lóòrèkóòrè lọ́nà eléyìí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbé ìgbésẹ̀ lórí rẹ̀ láti lè mú ẹ̀dínkù bá bí wọ́n ṣe ṣe àfihàn wípé àwọn ọ̀dọ́ tó jẹ́ pé mímáa mu igbó tàbí sìgá lójoojúmọ́ tó ti di bárakú mọ́ wọn lára ló ti tó mílíọ̀nù 5 lórílẹ̀-èdè Nàìjíríà. Pẹ̀lú bí àwọn àkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ láabi tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́nà tí àwọn ènìyàn ń gbà fi àgọ́ ara èèyàn fi ń ṣògùn owó lóòrèkóòrè tí àkọsílẹ̀ ti pọ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà. Èyí náà ló fi mú kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pa á láṣẹ láti gbé irú ìgbésẹ̀ léyìí. Àjọ tó ń ṣàmójútó àwọn fíìmù àgbéléwò lórílẹ̀-èdè wa Nàìjíríà ẹni tó jẹ́ adarí àjọ ọ̀hún náà Shuaibu Hussaini òun náà ló gbẹnu ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló gbẹnu wọn sọ tí wọ́n sì gbẹ́sẹ̀ lé eléyìí. Ẹni tó wá jẹ́ ààrẹ fún ẹgbẹ́ àwọn òṣèré lórílẹ̀-èdè wa Nàìjíríà Emeka Rollas òun náà ni ó ti wá ń gbé ìgbésẹ̀ láti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ lọ́nà àti sọ àsọyépọ̀ lórí àwọn òfin tuntun tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n gbé kalẹ̀ yìí. Lẹ́yìn ìpàdé oníranpẹ́ nígbà tí Rollas ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ òun náà ló ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà gbé ó jẹ́ ìgbésẹ̀ tó dára ní tòótọ́ ṣùgbọ́n kì í ṣe wípé òun fì sí apá kan ju ìkan lọ bí kò ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré orí ìtàgé eléyìí tí wọ́n ń ṣe eré àgbéléwò àwọn nǹkan bẹ́ẹ̀ ni wọ́n máa ti ń ṣe wípé ó rí bẹ́ẹ̀ ní tòótọ́. Ó sì ní tá ò bá sì gbàgbé bẹ́tọ̀ ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà bó ṣe ń dagun ní gbogbo ìgbà èyí náà ló ń sún àwọn ènìyàn sínú ìwà tí ò tọ́ tó sì jẹ́ wípé eré orí ìtàgé oníṣe tí wọ́n ń wò ló ń kó ipa tó pọ̀ níbẹ̀. Ilé-ẹjọ́ gíga ti orílẹ̀-èdè wa Nàìjíríà yìí tó wà nílùú Àbújá ti fún Abba Kyari ní ìyọ̀ǹda ọ̀sẹ̀ 2 láti lọ sin òkú màmá rẹ̀. Bí gbogbo wa la rántí ògbóǹtarìgì ọlọ́pàá tó jẹ́ ọ̀kan lára àwọn adarí àwọn ọlọ́pàá tó jẹ́ ti ọ̀tẹlẹ̀múyẹ́ tí máa ń gbéná kárí pẹ̀lú àwọn adigunjalè Abba Kyari eléyìí tí wọ́n fi ẹ̀sùn kàn lọ́jọ́ kìíní àná lọ́dún 2022 ní oṣù kejì ọdún 2022 ní àti ìgbà náà ló ti bẹ̀rẹ̀ sí ní jẹ́jọ́ ní pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà lórí ẹjọ́ eléyìí tí wọ́n fi kàn án ní ọdún 2024 oṣù karùn-ún ọjọ́ karùn-ún òun náà ni ìyá rẹ̀ ló jáde láyé ìyún Yachila Kyari tó jáde láyé. Adájọ́ Justice Emeka Nwike eléyìí tó jẹ́ ti adájọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà nílé ẹjọ́ gíga tó wà nílùú Àbújá ló ti wá fún Kyari ní ọ̀sẹ̀ 2 gbáko láti lọ́ọ́ fi sin òkú màmá rẹ̀. Ọdún 2022 òun náà ni àwọn àjọ tó ń gbógun ti lílo oògùn olóró lórílẹ̀-èdè wa Nàìjíríà yún àjọ NDLEA ni wọ́n rọ́wọ́ tó Abba Kyari lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án wípé ó náwó nínú lílo oògùn olóró tàbí títa oògùn olóró. Lẹ́yìn èyí ló ti lo oṣù 27 nínú àtìmọ́lé. Ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí òun náà ni adájọ́ Nwite ni ó ní kí wọ́n gba owó ìtanràn rẹ̀ tí ó tó $50 mílíọ̀nù pẹ̀lú onídùúró kan bí wọ́n ṣe fún un ní ìyọ̀ǹda ọ̀sẹ̀ 2 láti lọ ṣe ẹ̀tọ́ gẹ́gẹ́ bí ọmọ sí màmá lẹ́yìn ìgbà tí màmá rẹ̀ tó papòdà kúrò láyé. Borí tó bá máa dádé inú agogo dẹ̀ ní gbé ọ̀nà tó bá máa lè jìgbàlẹ̀kẹ̀ inú agogo dẹ̀ náà ní gbé o. Bí gbogbo wa la ò gbàgbé lọ́dún 4 sẹ́yìn ní ìpínlẹ̀ Kánò nígbàtí gómìnà Abdullahi Ganduje tó sì wà lórí ìtẹ́ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kánò òun náà ló fi mú tí ó fi yọ Sanusi Lamido kúrò gẹ́gẹ́ bí emir ti ìpínlẹ̀ Kánò. Ọ̀pá àṣẹ kan ṣo eléyìí tí wọ́n sì fi ń pàṣẹ gẹ́gẹ́ bí emir ìpínlẹ̀ Kánò tó pín sí ọ̀nà 5 tó mú àwọn ọba kan wá láti àwọn ìletò kọ̀ọ̀kan tí wọ́n sì di ọba 5 ní ìpínlẹ̀ Kánò. Pẹ̀lú àwọn ìròyìn tó ní ṣe wípé kò sí ìbáṣepọ̀ tó dánmọ́rán dáadáa láàrin gómìnà àti emir ti ìpínlẹ̀ Kánò tí ń ṣe Sanusi Lamido tó ti fìgbà kan jẹ́ gómìnà fún ilé ìfowópamọ́ ilẹ̀ wa yan CBN. Lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 23 oṣù karùn-ún
ọdún 2024 òun náà ni gómìnà tí ń bẹ lórí àlééfà yun gómìnà Abba Yusuf ló kéde wípé kí Sanusi Lamido kó padà sórí àlééfà gẹ́gẹ́ bí emir ti ìpínlẹ̀ Kano. Ìkéde yìí ló ń wáyé ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ níbìkan bíi aago 5 kọjá ìṣẹ́jú 10 níbi tí igbákejì gómìnà ìpínlẹ̀ Kano náà wà níbẹ̀ àti abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kano pẹ̀lú àwọn ọ̀tọ̀kùlúùlú ní ìpínlẹ̀ Kano náà níbi tí gómìnà Abba Kabir Yusuf tó ti kéde emir Sanusi Lamido gẹ́gẹ́ bí emir tí yóò máa padà sórí àlééfà gẹ́gẹ́ bí. Sanusi Lamido. Popularly known as Muhammadu Sanusi II, as the new emir of Kano. Ní òwúrọ̀ ọjọ́ Ẹtì Friday ilé tó tẹ̀lé òun náà ni ilé-ẹjọ́ gíga ilé tó wà ní ìpínlẹ̀ Kano ló ti dáwọ́ Sanusi Lamido láti padà sí ipò rẹ̀ gẹ́gẹ́ bí emir ti ìpínlẹ̀ Kano. Bẹ́ẹ̀ sì rèé eléyìí kò dáwọ́ ìgbésẹ̀ tí gómìnà ìpínlẹ̀ Kano kò dáwọ́ rẹ̀ dúró ló fi ìwé àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí Sanusi Lamido tí yóò máa pè é padà sí ààfin emir ti ìlú Kano níbi kan bíi aago 10 ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 24 ọdún 2024 ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ayẹyẹ dọ́bà kékeré kan láti sàmì sí kábíyèsí tó ń padà sí ààfin yìí kó tó di wípé wọ́n nà kírun Jímọ̀ ní ọjọ́ Ẹtì Friday ọ̀hún. Tá ò bá sí gbàgbé àwọ̀ bẹ̀rẹ̀ sí ní bẹ́ sílẹ̀ láàrin Lamido Sanusi àti Abdullahi Ganduje lọ́dún 2019 nígbà tí wọ́n ní Abdullahi Ganduje ó kófìrí wípé emir tìpínlẹ̀ Kano tí ń ṣe Sanusi ló ń ṣe agbátẹrù fún ẹni tó jẹ́ adíjedupò sí ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP ńgbà náà tó sì jẹ́ alátakò sí Abdullahi Ganduje tí ń ṣe Abba Kabir Yusuf. Lẹ́yìn ìgbà tí Sà Abdullahi Ganduje tó tẹnu bẹ̀pọ̀ tán ní ìpínlẹ̀ Kano, ètò ìdìbò tó wáyé lọ́dún 2023 òun náà ló gbé gómìnà Abba Kabir Yusuf wọlé gẹ́gẹ́ bí gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú NNPP. Egungun be careful na express you dey go. Egungun eléyìí ló mà ti fojú ba ilé-ẹjọ́ ní ìpínlẹ̀ Enugu látàrí bó ṣe gbé ẹ̀kú eégún wọ̀ tó sì ń gún gàlìgàlì eléyìí tó fi mú tó fi lu arábìnrin kan nílùkulù lálùbami ẹ̀wà. Ọwọ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Enugu náà ló ti tó egungun ọ̀hún yìí o. Ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Enugu DSP Daniel Ndukwe òun náà ló ṣíṣọ lójú eléyìí lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí wípé ní ọjọ́ 12 oṣù karùn-ún ọdún 2024 níbìkan bíi aago 4 ìrọ̀lẹ́ ó ń lọ́lù ní agbègbè kan tí wọ́n pè ní Nsukka ní ìpínlẹ̀ Enugu. Òun náà ni eégún yìí ló ti ṣe ìkọlù sí arábìnrin kan tó sì kó nípa tiẹ̀ tó lù ú lálùbami ẹ̀wà. Orúkọ egúngún yìí ni wọ́n pè ní orí òpa. Wọ́n ṣí ẹ̀kú lójú eégún o. Nígbà tó ṣí ẹ̀kú lójú eégún tí àwọn ọlọ́pàá tí wọ́n bí léèrè orúkọ rẹ̀ ló dá orúkọ rẹ̀ wípé orúkọ òun ni Ugwuobe Ebube ẹni ọdún 22. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Enugu wọ egungun ọ̀hún náà lọ sí iwájú ilé-ẹjọ́ májísírèètì ilé tó wà ní ìpínlẹ̀ Enugu kó tó di wípé wọ́n yọ̀ǹda rẹ̀ wípé kí wọ́n gba owó ńtọ̀nà rẹ̀. Ẹni tó wá jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Enugu ọ̀hún náà Kanayo Uzegbu òun náà ló fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà múlẹ̀ tó sì ní eléyìí yóò kọ́ àwọn aráàlú náà ní ọgbọ́n. Ọwọ́ ọlọ́pàá ti tẹ àwọn òṣìṣẹ́ elétò ìlera ní ilé ìwòsàn kan eléyìí tí wọ́n jí olubi ọmọ gbé o ní ìpínlẹ̀ Kwara. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara náà ni wọ́n ti rọ́wọ́ tó àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn tí wọ́n pè ní Cottage Hospital tó wà ní Ìlọ́fà ní ìjọba ìbílẹ̀ Òkèrò ní ìpínlẹ̀ Kwara ọ̀hún náà níbi tí olubi ọmọ tó ti di àwátì. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún tí wọ́n rọ́wọ́ tó ọ̀hún náà ni wọ́n lọ síwájú ilé-ẹjọ́ májísírèètì tó wà ní ìpínlẹ̀ Kwara tó jókòó sí ìlú Ìlọrin ní ọjọ́rú Wednesday àti ọjọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí. Dókítà Àjíbọ́lá Joseph
àti ẹni tó jẹ́ agbẹ̀bí arábìnrin Ọ̀làǹrẹ̀wájú Joseph, agbẹ̀bí arábìnrin Peace Alabi àti olùtọ́jú aláìsàn kan tó wà níbẹ̀ níbi tí wọ́n ti gbé olubi ọmọ arábìnrin Tóyìn Adéwùnmí. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ọ̀hún náà ti ní ilé ìwòsàn ọ̀hún náà ló ti ní ẹjọ́ nílẹ̀ nígbà tí arábìnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ arábìnrin Bukola Williams tó wá láti agbègbè Odò-Ọwá níjọba ìbílẹ̀ Òkè-Èrò tóun náà mú irú ẹjọ́ ọ̀hún náà wá wípé olubi ọmọ òun ló di àwátì ní ilé ìwòsàn wọn. Lẹ́yìn atótónu àwọn tó mẹ́sùn wá àtàwọn tí wọ́n fi ẹ̀sùn kàn, adájọ́ májísírèètì AA Isa wá sún ìgbẹ́jọ́ ọ̀hún náà sí oṣù kẹfà ọdún 2024 tá a wà nínú rẹ̀ yìí.